ìlú Ìsọ̀rọ̀ ní àwa ní ṣọ́ọ̀ṣì Primate Adélé Elijah. Ohun tí bàbá yìí ṣe fún ayẹyẹ ọjọ́ ìbí náà ní mọ́ṣáláṣí tí ẹ̀ ń wò yìí wọ́n kọ́ fáwọn mùsùlùmí ni àwọn ọba aláyé àwọn ládéládé ọba ìlú Ìsọ̀rọ̀ wà ń bí ọba ṣá àwọn náà wà ń bí lẹ́nu láti ṣí mọ́ṣáláṣí ọ̀hún bẹ́ẹ̀ ni ọba láti bí ìdáná rán èèyàn wá ní wọ́n fẹ́ ṣe náà ní àwọn màmá sí ojú ìwòran níbẹ̀. kábíyèsí 1 minute eléyìí kẹlẹ́ sọ́kò àwọn mùsùlùmí àgbáyé pẹ̀lú eléyìí tí kristiani tọkọ eléyìí fún àwọn mùsùlùmí. sọrí àdìsọ́lẹ̀ kan náà gbogbo akọ́ta nǹkan kan náà ni wá àwọn kan lápá ń pè ní alákatakítí àwọn náà máa ń jàjẹ́ ẹ̀sìn gbogbo ẹni tó bá nímọ̀ tí àwọn mùsùlùmí pè ní mọ́ọ̀nì yóò lè rí ó jàjẹ́ ẹ̀sìn ló máa gbà pé Ọlọ́run kan ṣoṣo ni Jésù tàǹgbé àtàwọn ìsọpọ́tà ìránṣẹ́ ni wọ́n jẹ́ òjíṣẹ́ ni wọ́n bí èmi ní Ògún Ṣàngó Èṣù gbogbo àwọn òòṣà yẹn báwọn náà ṣe jẹ́ ìránṣẹ́ sọ́lọ́run àwọn yẹn náà jẹ́ Ọlọ́run ò dẹ̀ sọ fún yín gbà tẹ́ ẹ̀ bọ̀ látọ̀run pé ibi báyìí lẹ̀ ń lọ kí ni ìgbàgbọ́ wa ọkàn wa ni òkírun ọ̀dọ̀ mọ́ṣáláṣí o ọ̀dọ̀ ṣọ́ọ̀ṣì o Ọlọ́run kan ṣo náà gbogbo wọn kó máa wọlé eléyìí wọn fi ṣe àwòkọ́ṣe wọn fi kún ìwà wọn. kábíyèsí ọsọ́nà ẹ̀yin náà sá ẹ bá fún ìwà nímọ̀ràn lórí eléyìí tí a rí lónìí. nǹkan tó dáa ni nǹkan tí à ń gbàdúrà bí àwọn ẹni tí Ọlọ́run bá bù káwọn náà máa ṣe wọn ni Primate Ayọ̀délé ló ṣe nípa unity wa àti Yorùbá àti Ìgbò àtàwùsá àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì oníṣẹ̀fáyé ká lè parapọ̀ ká lè gbé ìgbésí ayé tù wọn gbàdúrà pé Ọlọ́run á wà pẹ̀lú wọn gbogbo àdúrà tá a bá ṣe ń bà nípa ìmọ̀ àmọ̀ sí àṣẹ ìwà àdúgbò wà bá kábíyèsí o kábíyèsí o. pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ń sìn ǹjẹ́ a lè sọ wípé lóòótọ́ pé àríyànjiyàn tó wà láàrin àwọn mùsùlùmí àti kìrìsìtẹ́nì ohun tó ṣẹlẹ̀ ohun tí wàhálà Nàìjíríà nìyẹn because ohun tí Primate wa fẹ́ fi hàn wá ni wípé we are one so we want to hear from you as a member of the traditional. òun náà láti kọ́kọ́ sọ yẹn ní nǹkan kan oṣù ní gbogbo wa kò ṣẹlẹ̀ àwọn alákatakítí ló ń kó sínú ọ̀pọ̀lọpọ̀ yín. ìlú náà ti gbẹ̀yìn láti ẹnu kábíyèsí ọba ṣàṣà àti ọ̀sọ́lọ̀ ti ìlú Ìsọ̀rọ̀ nílùú Èkó bí. èyí tí ẹ wọ Ọlọ́run ọba àkọ́kọ́ fún Islam tí ń jẹ́ ìyàlẹ́nu àtijọ́ ni lójú àtìkú ni lọ́kàn ibi àgbàjọ pásítọ̀ orúkọ mọ́sálásí fọ́lọ̀. ìpè àdàgbàjọ pásítọ̀ ó wá wọnú ọkọ̀ mọ́sálásí fọ́lọ̀. ìjókòó wa ìjọ ti kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ jù. ìjókòó wa yìí ó kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ jù. ẹni tí wọ́n ní ká wá ṣe níbí òun náà ní pé ká wá sí mọ́sálásí. òun tó ní àwa ṣe níbí òun ní pé wọ́n ní àwa sí mọ́sálásí yìí. àmọ́ gbàtà débí a tún rí ẹ̀kọ́. àmọ́ gbàtà débí a tún rí ẹ̀kọ́ kún ẹ̀kọ́. lọ́pọ̀lọpọ̀. èyí tí Ànábì fi kọ́ wa. èyí náà Ànábì fi kọ́ wa. la nufarriqu bayna ahadin min rusulihi. gbogbo òjíṣẹ́ tó lọ́wọ́ bá ránṣẹ́ ní kankan kò sí apá láàrin gbogbo wọn ìkádẹ́ gbogbo wọn. Àtànẹ́bì Ìsá ni. Àtànẹ́bì Ìsá ni. Àtànẹ́bì Mùsá ni. Àtànẹ́bì Mùsá ni. gbogbo wọn lápapọ̀. gbogbo àwọn ànẹ́bì pápapọ̀.
ọba kan náà ló rán wọn ṣẹ́. ọba kan ló rán gbogbo wọn ṣẹ́. iṣẹ́ kan náà ló sì wá jẹ́. iṣẹ́ kan náà sì lọ́wọ́ jẹ́. inna dina indallahi al-islam. ẹ̀sìn ìsìláàmù lẹ̀sìn ká tó wà lọ́dọ̀ ọlọ́run ọba tó náà wá pé gbogbo àwọn ànábì kan wá ṣe. ẹ̀rí pé wo ni ìwà yìí tó bá sọ̀rọ̀ bọ̀ kọ́rọ̀ bá ká wọn lára wọ́n ní wà láì. gbogbo wo ni ìwà yìí bó bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ kọ́rọ̀ bá ká wọn lára wọ́n tún fi wà láì kún. ọlọ́run dákun. ọlọ́run dákun. tó bá ní ìmọ̀nà kan ni ẹ fún wọn. tó bá ní ìmọ̀nà kan ni fún pásítọ̀ wa yìí. wọ́n wá sọ nú ọ̀rọ̀ wọn tí mo gbọ́ yé tàbí wá bíbá yìí nísìnyí. wọ́n sọ nú ọ̀rọ̀ wọn tí bàbá gbọ́ yé tàbí wọn bọ̀ wá bí nísìnyí. wọ́n láwọn fẹ́ jẹ́ kí ayé mọ̀ pé kò síjà láàrin àwọn ẹlẹ́sìn. wọ́n ní àwọn fẹ́ jẹ́ káyé mọ̀ wípé àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì kò síjà láàrin àwọn ẹlẹ́sìn. ẹni tó bá ń jà òun ló mọ tó ń jà lé lórí. ẹni tó bá ń jà láàrin mùsùlùmí àti kìrìsìtẹ́nì òun ló mọ tí ń jà lé lórí. àfáàwà tí wọ́n tí bàbá ìmáàmù náà wá láti Kòròdú. àfáàwà tí bàbá wa ìmáàmù náà wá láti Kòròdú. wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀. wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ púpọ̀ fún wa. ọlọ́run ò ní ká bá àwọn kírísítẹ́nì jà rárá. ọlọ́run ò ní mùsùlùmí ẹ bá wọn kírísítẹ́nì jà rárá. Ahlul Kitabi ni wọ́n pè wọ́n. àwọn onídìrá lọ́lọ́wọ́ bá pè wọ́n. Báìbù tó wà lọ́wọ́ tiwọn náà ọwọ́ Ọlọ́run ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Báìbù tó wà lọ́wọ́ wọn ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Al-Qur'ani náà ti ṣe wá láti. Al-Qur'ani náà ti ṣe wá látọ̀dọ̀ Ọlọ́run. Tẹ bá wá rẹ́ nìkan tí ń bá ẹnìkan jà nítorí pé òṣèṣin ni yóò dìjà ni débi tó wá dé tán wá fi sọ ìsìláàmù ló kọ yìí ó ń tọ̀ òun ló fẹ́ balẹ̀ bọ́nà jẹ́ ìsìláàmù ọ̀ràn yẹn bẹ́ẹ̀ o. ìsìláàmù ọ̀ràn wa yí pé bẹ́ẹ̀ kọjá. ìdá mẹ́sàn-án ló ní. ìdá mẹ́sàn-án ló ní. kò sí ìyí tó kan ẹ̀jẹ̀ ọmọ èèyàn. kò wá sí ìyí tó kan ẹ̀jẹ̀ ọmọ èèyàn rí nínú ìdá mẹ́sàn-án. nínú ìdá mẹ́sàn-án tá nẹ́bi ní. nínú ìdá mẹ́sàn-án tá nẹ́bi ní. kò sí ìyí tó kan ẹ̀jẹ̀ èèyàn nínú ìdá mẹ́sàn-án. ìsìláìkan níyàn ní pọ̀pá. wọ́n níyàn ní pọ̀pá. kẹwàá níyàn mélòó ló ti fi lù. wọ́n wá níyàn mélòó ló ti fi lù. ó kàn fi sọlá ni. ó kàn fi pọ̀pá òní sọlá ni. ẹni tá nẹ́bi bá parí ẹ sọ. ẹni tá nẹ́bi bá parí ẹ sọ. ẹ jẹ́ kíta gbé jáde. ẹ jẹ́ kíta gbé jáde. ìsìláàmù ò ní kẹ́ pààyàn o. ìsìláàmù ò ní ẹ pààyàn o. ìsìláàmù ò sì ní ẹ̀dà lúrú o. ìsìláàmù ò ní ẹ̀dà lúrú. ìsìláàmù ò ní ẹ̀dà lúrú o. ìsìláàmù ò ní ẹ̀dà lúrú o. ìsìláàmù ò ní ẹ̀pààyàn o. kò sì ní ẹ̀pààyàn o. gbogbo wàhálà ẹ má ṣe Christmas ẹ má jẹ wọn kí n ti yín. ẹ má jẹ Christmas ẹ má jẹ gbogbo wàhálà òní kí n ti yín bẹ́ẹ̀. ètè nítorí ẹ̀ wá lè o. ohun tí bàbá torí ẹ̀ wá lè o. mọ́sálásí. mọ́sálásí. ọlọ́run tẹ̀ ń sọ fún wa pé al-yawma uhilla lakumut tayyibat. al-yawma uhilla lakumut tayyibat. ọlọ́run nílé ni o mo ṣe é lẹ́tọ̀ọ́ fún yín at-tayyibat gbogbo tó bá da láyé bẹ́ẹ̀ bá aláṣọ tó da ẹ wọ̀. bẹ́ẹ̀ bá aláṣọ tó da ẹ wọ̀. bẹ́ẹ̀ róbìnrin tó da ẹ fẹ́ lọ́nà aláàdì. bẹ́ẹ̀ róbìnrin tó da ẹ fẹ́ lọ́nà aláàdì. bẹ́ẹ̀ róúnjẹ tó da ẹ jẹ. bẹ́ẹ̀ róúnjẹ tó da ẹ jẹ. bẹ́ẹ̀ rí ilé tó da ẹ gbé. bẹ́ẹ̀ rí ilé tó da ẹ gbé bẹ́ẹ̀ ẹ kọ́. tó da múmu ẹ mú. ohun tó da múmu ẹ mú. bàbá amúlẹ́bìnà utul kitaba ìlú làkúrò. ọlọ́ni gbogbo oúnjẹ àwọn ẹni tá a fún ní tírà àwọn wo ni òun náà àwọn kírísítẹ́nì àwọn nàṣárà ọlọ́run ní ìlú lakum ẹ̀tọ́ ni fún yín ẹ jẹ wọn gbogbo oúnjẹ tí wọ́n bá ń ṣe bí tọ́ba fún yín jẹ wọ́n náà jẹ. gbogbo oúnjẹ tó bá ń ṣe bí wọ́n bá gbẹ fún wa. ọlọ́run ló wí bẹ́ẹ̀. ọlọ́run ló wí bẹ́ẹ̀ wí bẹ́ẹ̀ jẹ́. bàbá amúkúrú ìlú làwọ̀. ọlọ́run ló ń jẹ tẹ́yìn náà bá ṣe ẹ̀tọ́ ni fáwọn náà bẹ́ẹ̀ bá pẹ́rẹ́ léyà ẹgbẹ́ fún. bẹ́ẹ̀ bá pẹ́rẹ́ léyà ẹgbẹ́ fún wa ẹ̀tọ́ ni fáwọn náà. bẹ́ẹ̀ ṣe kọ́ mọ ẹgbẹ́ fún. bẹ́ẹ̀ ṣe kọ́ mọ ẹgbẹ́ fún wa. ìwà ni wọ́n fi máa bẹ́ẹ̀ sì ti rí. ìwà ni wọ́n fi máa bẹ́ẹ̀ sì ti rí. ọlọ́ni lẹ́yìn sàlìbírà àtò wá ló ojú àgbọ̀n ìbálẹ̀ ìmọ̀sí ìwọ̀n kó kírun ju awọ lọ kó kírun ju awọ lọ kó kírun ju awọ lọ kó gbàwẹ̀ ju ọ̀gá lọ kó gbàwẹ̀ ju ọ̀gá lọ. ọlọ́ni yẹn kọ́lá máa gbè lẹ́sìn. ìyẹn kọ́lá mi mọ̀ ipò lẹ́sìn. walakinnal-birra ẹni tó gbọ́ lọ́wọ́ ọba gbọ́dọ̀ kàn ẹni gbọ́ lọ́wọ́ ọba gbọ́dọ̀ kàn kò ní mọ́ máa yẹ sílẹ̀ ẹ̀dẹ́ ẹgbẹ́ kò dẹ̀ tú. onígbàgbọ́ ọlọ́wọ́ ọba kò ní mọ́ máa yẹ rẹ̀ sílẹ̀ kò sí tú. wọ́n ti ń pè wá ní ẹlẹ́nu yẹ̀gẹ̀dẹ̀. wọ́n ti ń pè wá lẹ́lẹ́nu yẹ̀gẹ̀dẹ̀. ẹjọ́ ẹja máa pẹnu yẹn. ẹ dákun ẹja máa pẹnu ní máa. kírísítẹ́nì ló kọ́lé fọ́lọ́. kírísítẹ́nì ló kọ́lé fọ́lọ́ yìí. o ti wá ń ṣe ordinary kírísítẹ́nì àgbà. kèé wá ṣe ordinary kírísítẹ́nì alàgbà. pásítọ̀ ló wá kọ́lé fún. ló kọ́lé fọ́lọ́ báyìí. ló kọ́lé fọ́lọ́ báyìí. ló kọ́lé fọ́lọ́ báyìí. ẹ wo ìwà. ẹ wo ìwà. àwa mùsùlùmí ó dọwọ́ wa. àwa mùsùlùmí ó dọwọ́ wa o. lórí kí àwẹ̀ ń bọ̀ nísìnyí ẹ wo bó ní Facebook ti dà. lórí pé àwẹ̀ ń bọ̀ nísìnyí
Facebook ti dàrú. àmọ́ tí ìgbàwẹ̀. àmọ́ ìgbàwẹ̀. àròyé yìí náà ni. àròyé yìí ni o. àmójútóṣẹ́. àmójútóṣẹ́. àmójútóṣẹ́ o. àmójútóṣẹ́ o. tànàbí wo tó wọ Mákà padà. ìjọ náà nẹ́bí wọ Mákà padà. gbogbo ẹni tó ṣẹ̀. gbogbo ẹni tó ṣẹ̀. gbogbo ẹni tó lè fóònù. gbogbo àwọn tó lè fóònù. ànábì ò gbẹ̀san. ànábì ò gbẹ̀san lára wa. ohun mẹ́ta lànàbì fílẹ̀. ohun mẹ́ta lànàbì fílẹ̀. kí ló kọ́kọ́ wí ó ní máa ń tẹ̀lé kàbáàbà wú fọwọ́ àmínú. gbogbo ẹni tó bá ti tilẹ̀kùn lé ẹ̀. gbogbo ẹni bá tilẹ̀kùn lé rẹ̀ ó jẹ́ ní ìfọ̀kànbalẹ̀. sáwọlé kò wá wà lápẹ̀lú èdè. kò wá wà láàfẹ́ pẹ̀lú èdè ànábì ni. máa ń dà hálà lẹ́yìn tẹ̀láyì fọwọ́ àmínú. gbogbo ẹni bá wọlé ọlọ́wọ́ ọba yìí ó jẹ́ ní ìfọ̀kànbalẹ̀ kò sí wàhálà fún. gbogbo ẹni bá sálọ mọ́ Káàbà. ẹni bá sáwọ Káàbà. ànábì ní ó ti jẹ́ ní ìfọ̀kànbalẹ̀. ó ti jẹ́ ní ìfọ̀kànbalẹ̀. níbo la ti wá rí àǹpáyàn. níbo làwọn adúlọ́ rí àǹpáyàn. ó wá ní wọ́n máa ń dà hálà lẹ́yìn tà àbí Sùfìyán. ẹni bá wọlé Abu Sufyanu. Abu Sufyanu yọ àgbà ọ̀tá kèfèrí tó ní ànábì kó Mákà. Abu Sufyanu àgbà ọ̀tá kèfèrí tó ní ànábì kó Mákà ni. ànábì wa lẹni tó bá wọnú lé. ẹni bá wọnú lé rẹ̀ o òun náà jẹ́ ní ìfọ̀kànbalẹ̀. Abu Sufyanu wa wò pé èmi lànàbì pẹ̀lú. èmi lànàbì pọ́lí tó yìí. mo rò fọ́jọ́ ọkùnrin mi tó ní. mo wò ìpọ́jọ́ ọkùnrin mi ti tó ní. ànábì wa lẹni bá sá wọnú lé. ànábì tí wọ́n fẹ́ mi bá sá wọlé. ó dẹni ìfọ̀kànbalẹ̀. ó ní ẹsílẹ̀kùn. ó ní ẹsílẹ̀kùn. gbogbo ẹni tó bá jẹ́ tòun kó tẹ̀lé o. gbogbo ẹni bá gbà fún mi Abu Sufyanu tẹ̀lé mi. Abu Sufyanu sì ní ògbóǹtarìgì kèfèrí. ògbóǹtarìgì kèfèrí ní Abu Sufyanu. ó bá lọ wájú ànábì. ó bá lọ wájú ànábì. ó ní ashhadu an la ilaha. ó bá lóhun dúró rí pé òun jẹ́rìí pé ànábì ọlọ́wọ́ bá ọ̀kan ṣe tó ní. annaka rasul. ó ti ní wà ànábì òjíṣẹ́ rẹ̀ ní. kí ló ṣe yẹn ó ṣe Islam. ó gbà Ìsìlámù. tí ànábì ò bá fọwọ́ ẹ̀jẹ̀ mi. tí Abu Sufyanu ò gbà sí. ṣé Abu Sufyanu àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n gbà Ìsìlámù. ẹ jọ ẹjẹ́ jọ àwa mùsùlùmí. àwọn mùsùlùmí. ó yẹ kójú ti wà tó bá gbé Ọlọ́run là ń ṣiṣẹ́ fún. bó bá jẹ́ Ọlọ́run là ń ṣiṣẹ́ fún yẹ kójú ti wà. ànábì wa Muhammad. ó ní ìdí sọ. ìpè rẹ̀ àlí. ìpè ìrẹ́ àlí. àkìrí mi ní jára. máa fún ará àdúgbò ẹ̀ lé. máa náwó àdúgbò kẹlẹ́. ìṣòro ń ká ẹ̀nà kẹfìrà kódà tó bá jẹ́ kẹfì. kọjá kára àdúgbò rẹ̀ òní kó jẹ́ kẹfẹ́ yìí. fún un ní full respect. fún un ní rẹ́sìpẹ́ẹ̀tì tó pé. wà àkìrí mi jọ ìfà. ó bá lálejò pọ́nlé. fálejò ní wàlá òkúta nàka fìrà. àṣẹlẹ́sìn wọn ẹ wo gbogbo àwọn òde Ọlọ́run. àìṣẹ́ lẹ́sìn wọn ẹ̀jẹ̀ gbogbo àwọn òjò ọlọ́dún wa. odidi alàgbàjọ. odidi alàgbàjọ. ó dìde wá kíkà nìkú lọ́tọ̀. ó dìde wá kíkálukú lọ́tọ̀ọ̀tọ̀ láyé ọ̀tọ̀ọ̀tọ̀. láyé ọ̀tọ̀ọ̀tọ̀. láyé ọ̀tọ̀ọ̀tọ̀. ilẹ̀ tó fẹ́ jẹ́ ó ṣe. kí ẹ tó jẹ́ ó ṣe. èyí tó tún wá ṣe ìwà lágbára. èyí tó tún wá ṣe yọ lágbára o. ẹ̀rù nísìnyí èyí tí mo tún sọ pé mi rí lẹ́kọ̀ọ́. èyí tí bàbá tún ní pé wọ́n rí lẹ́kọ̀ọ́. wọ́n ní wọ́n ṣe bẹ́ẹ̀ délé ní àjọ. wọ́n ní wọ́n tún ṣe bẹ́ẹ̀ délé yìí. ẹ wò ó ṣé bí gbogbo olówó àbí ẹni tó ní star ṣé bó ṣe ń ṣe bẹ́ẹ̀ délé. ṣé gbogbo olówó àbí gbogbo àwọn ẹni náà bí wọ́n ní star ṣé bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ dé ní pásítọ̀ ṣe bẹ́ẹ̀ dé yìí. níjọ́ tí ẹlòmíì tó níláárí ṣe star tó ń ṣe bẹ́ẹ̀ dé níbi pé òun fẹ́ bló òun fẹ́ jẹ́ káyé mọ̀ nítorí ẹ níjọ́ náà lọ́lọ́run ti gbé ẹyẹ oríire fòkò ní ẹ. ẹyẹ oríire níjọ́ tó ti ní láyé òun fẹ́ ṣe star. ó ṣe Ọlọ́run. ó ṣe Ọlọ́run ọba pẹ̀lú tó fẹ́ ṣe ni. òdúpẹ́ fọlọ́run. òdúpẹ́ fọlọ́run. ìkánú àwọn ẹni Ọlọ́run. ìkánú àwọn ẹni Ọlọ́run. Ṣéhù Mansur. Ṣéhù Mansur. àfá rẹ̀. àfá rẹ̀. ó wá pe ọmọ kéwù. ó pe ọmọ kéwù rẹ̀. ó pe Ṣéhù Mansur. ó pe Ṣéhù Mansur. ó ní mo pé 80 years. mo pé 80 years. lẹ́nu. wọ́n á fẹ́ ránṣẹ́ kan. wọ́n á fẹ́ ránṣẹ́ kan. gẹ́gẹ́ bí àgbà ọmọ kéwù mi tí mo fọkàn. gẹ́gẹ́ bí àgbà ọmọ kéwù mi tí mo fọkàn tán. lọ bá mi wá ẹrú tó bá dè mọ́lẹ̀. lọ bá ń wá ẹrú tó bá dè mọ́lẹ̀. tó ti wá pé 80 years. tẹ́rù ni tó ti wá bẹ̀lẹ́ yẹ ẹrú fún 80 years. tó ti tí èjì ẹ̀ ti pé. tí èjì ẹrú ni ti pé 80 years. lọ bá mi wá káàkiri. lọ́wọ́ káàkiri. gbogbo iye tí wọ́n bá fẹ́ tà. gbogbo iye tí wọ́n bá fẹ́ tẹ́kù. ìrà. mo fẹ́ fi dúpẹ́ fọlọ́. mo fẹ́ fi dúpẹ́ fọlọ́. nígbè mi mo tú ẹrú lẹ̀. nígbà mi mo tú ẹrú tó ti pé 80 years. èmi mo tú lẹ̀. Ṣéhù Mansur wá kiriki. Ṣéhù Mansur wá kiriki. ó tẹ̀lé àṣẹ àfà rẹ̀. ó tẹ̀lé àṣẹ àfà rẹ̀. ó padà wálé pé ẹ̀sà. ó padà wálé pé ẹ̀sà ìrí o. ó rí. ó tún ní tún wá lọ. tún wá lọ. tún wá lọ. tún wá lọ. ní àfà rẹ̀ wá lálà pé ó fẹ́ fi dúpẹ́ fáwọn Ọlọ́run àníyàn tó ti gbà wọn àti gbà sáyọ̀. àfà rẹ̀ wá lálà wípé ó fẹ́ fi dúpẹ́ fáwọn Ọlọ́run àníyàn tó ti gbà wọn àti gbà sáyọ̀ pẹ́ fún ọ. ẹ wo ẹ̀pámẹ́ǹtì tí bàbá yìí. ẹ jẹ́ wo ẹ̀pámẹ́ǹtì tí wọ́n ṣe. fún yàn ní mọ́tò. fún yàn mọ́tò. mọ́wúwá. fún yàn mọ́rúwá. fún yàn mọ́wúwá kó pé TV fíríjì AC owó oúnjẹ ẹ̀dẹ́kùn
èyí ti ṣe kírísítẹ́nì nìkan ló ṣe é fún. ó ṣe kírísítẹ́nì nìkan gbogbo àwọn ìyá lásàlátù rè. gbogbo àwọn ìyá lásàlátù rè. ìborùn tá a rí lórí wọn. ìborùn tá a rí lórí wọn. fọ́tò pásítọ̀ ni. fọ́tò pásítọ̀ pẹ́pẹ́. bí bàbá ṣe ń bí bẹ́ẹ̀ bá máa ṣe ọjà tí pásítọ̀ Ayọ̀délé Babátúndé Èlíjà ọjà tí wọ́n rà ọlọ́run má sábà wa ta ọlọ́run má sábà wa ta ọlọ́run bá ta fún wa bí wọ́n sàmì ọlọ́run ó ta wọ́n sàmì ọlọ́run ó ta ọlọ́run ó fẹ́ máa bẹ́rẹ̀ wọ́jà ọlọ́run ó mọ́sálásí ìwà rẹ̀ májò parí ọ̀ yàtúrú pé nígbàdúrà tún ṣẹlẹ̀ Kamaluddin Sa'aduddin Adéta nílọrin náà ni àwọn ni máàmù mọ́sálásí ọlọ́wọ́ iṣẹ́ ńlá lẹ́gbà yóò sẹ́rí dédé táwà sọ́mbì ayé ti gbé kí o àwọn kan máa wá pé ẹjá lè wò ní mọ́sálásí náà ti rí àwọn àbọ̀ máa wá pé ẹjá lè wò ní mọ́sálásí náà ní ti rí ṣé ẹ̀sìn ọlọ́run lọ ń bẹ̀ ní àbí òlọ́ ọlọ́run bá wa kún ilá yóò bá wa bá yín ṣe yóò Nurul Inaya ìtọ́sọ́nà Nurul Wiqaya ìmọ́lẹ̀ agbára tàtọ̀jọ́ ọlọ́run bá ọlọ́run bá ìjọ máa bẹ́ pẹ̀lú yìí ọlọ́run bá pọ̀ màhábà ẹ̀yà àlùfáà gbogbo ẹ̀yà àlùfáà àwọn afáwa láti bídà àwọn àbáwọ̀ láti bídà àwọn alájọ wá bí àti gbogbo àwọn afáà lápapọ̀ ọlọ́run dákun abíọ́ni nínú ìsìlámù yìí ó wù àwa náà ká lè rí pa lé rí pa ṣíwá sínú ẹni tí ó lè rí pa rẹ̀ gbogbo ẹ̀yin alásàlátù ẹ ti sàsàlátù àti sàsàlátù ọlọ́run kò sọ náà léwọ̀ Sọ́jì báyìí lọ, mọ̀ bọ́ Yorùbá máa ń díẹ̀ tí mo ń gbọ́ jẹ́ kí n sọ. Ọ̀rọ̀ tí wọ́n ń sọ láti kan. Bàbá ní ọ̀rẹ́dẹ̀ ń sọ láti kan. Àjọ ń sọ ní. Wọ́n ní àwọn jọ ń sọ ní. Bàbá tí àṣọ kankan. Wọ́n ní bọ̀ táwọn bá sọ kankan. Ó máa dàbí. Ọ̀rọ̀ tí ọmọ mi sọ. Ọ̀rọ̀ tó mọ̀ mi sọ. Pọ̀dùmọ́ mi nú. Pọ̀dùmọ́ àwọn nú. Ọ̀rọ̀ yìí ló wò wá létí. Wọ́n ní ọ̀rọ̀ yìí ló wò àwọn létí. Ó máa kírun fínú báyìí. Wọ́n ní àwọn tó fẹ́ máa kírun sí báyìí. Àlùbáríkà. Ọlọ́run jẹ́ kó bẹ lónìí. Ọlọ́run dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹni tó ní ní báyìí. Wọ́n ní ẹni tó kọ́ mọ́ṣáláṣí yìí. Ayọ̀délé wọ́n ní Christian ni wọ́n. Ó ti jẹ́ bíríbírí fún àdébì Muhammad. Ọlọ́run bá fún ọ lálàáfíà. Wọ́n lè tẹ́gbẹ́ máa kírun fún wọn níbà yìí. Ọlọ́run fi lálàáfíà. Lágbà nígbà Muhammad. Àtẹ́yà ti lè láì. Àtẹ́yà ti sẹ́lẹ̀ wá kí. Àmín. Assalamu alaikum wa Bàbá láti ẹn bàbá wa
wàzírí àmánà fún ọba mẹ́rin pé ọlọ́run gbà ọlọ́run gbà ọlọ́run bá abúlọ́dé àṣẹ ọlọ́run nígbà Muhammad gbogbo mùsùlùmí pátá kò pé méjì ọmọ ìyá ni gbogbo wa mùsùlùmí gbogbo mùsùlùmí pé méjì bàbá wa sílù láti dáàdì gẹ́gẹ́ bọ́n ṣe sọ tẹ́lẹ̀bí náà bá tún fẹ́ sọ ojú ọ̀nà kan náà lọ́jọ́ máa dá owó ọlọ́run o ìwọ ọlọ́run o ó lè máa sọ lẹ́yìn ìtàpá sòpó àdúrà mi gbò wà àdúrà mi àdúrà nílá nàbí Muhammadu آمين يا الله آمين يا اللهم صل على سيدنا محمد ما سبقك لا ترجع إلا صلاة المنتقين ọ̀rọ̀ bàbá yìí náà mo fẹ́ sọ ń gbọ́dọ̀. màmá ẹ wo kámẹ́rà màmá ẹ kọjú síbí ẹ kámẹ́rà. ọ̀rọ̀ mi jẹ́ ìyá súnà ń kọ̀rọ̀ òlú lásán máa jẹ gbogbo bí lásán ṣe tó yẹ ní ìyá súnà rẹ̀ àwa dúpẹ́ lọ́dọ̀ ọ̀dọ́ tọ́lọ ní kọjú òní kó bá gbogbo wa láàyè nítorí mo wá fẹ́ fàyọ ní ọ̀rọ̀ bàbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ ní wípé ń gbà fún wa ní ìwé yẹn ní mọ́sálásí mo ní ẹni tó ti kejì ni mo bá pè mo ní ọjọ́ bàbá náà mọ́ ìwé yìí lọ bá a ṣe mú ìwé dé ṣọ́ọ̀ṣì káàtó lé bàbá lọ́wọ́ bàbá ní tó wà bẹ́ẹ̀ ní pé ìlú jẹ́ pátá òfin ìlú ẹ̀jọ́ náà bàbá ní bẹ́ẹ̀ wípé àwọn jẹ pátá òfin ìlú ẹ̀jọ́ náà gbogbo tá a wá lọ bẹ pàtà lọ́dún náà sọ ìwà tó ṣe bí kẹjọ ni bàbá yìí ló ṣe fún wọn. ìyá wá dúró sílẹ̀ gbangba wá di àdí níbi àwọn ẹlẹ́kùtì ilé ní gbogbo ìlú làtàlà ní gbangba wá di à ìbẹ̀ni bàbá wa ti gbó ti gbé báyìí gbogbo àwọn alásọ̀rọ̀ àti táwọn àti lọ fi láì àti lọ fi pàdé rẹ̀ àwọn àfáàní wọn bá wá gbé nígbà tí wọn wá pàdé wọn dá sí wọn bẹ àwọn ẹni wọn kọ́kọ́ gbé máìkì àwọn àfà àwọn bàbá ní wọn kọ́kọ́ máìkì kódà wọn sọ gbogbo mi. alihamudulilayi wọn sọ ní jọ́ni àná wípé gbogbo ẹ̀dá kájà yóò wò láàjọ jẹ́ àfà àti kírísítẹ́nì tó bá ń jà sẹ́ sí òkè náà máa sọ́pa. alihamudulilayi. wọ́n ti wájà ní kírísì náà. ìmọ̀mọ̀ yín dà. wọ́n ti wájà ní tàbí jẹ́nẹ́rà di ó Lagos gbogbo tápàlélé ó yá àjọ àgbàyà kí lórúkọ yín ẹ̀tọ́ aṣíwájú wọn. Àmín. Àmín. Àdúrà. Àmín. Àmín. This is Odua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.